ó ní mo fẹ́ kó o ṣe interview mo ní interview pé kí ni ó ní bá ṣe pẹ̀lú ológun kó o dínà ìgbọ́ mo lólógun ní mi lè dínà ìgbẹ́ mi ṣe ológun. mi ìfogun payàn mi ìfogun ṣàbúrú ìlọsíwájú mi sínú mi ilé mi wà torí ẹ̀ mo sọ pé jíjí tí mo jí o ìfà mi mo ń kí mo rí ìṣàtójú fà òun làjí kí tèmi sáni pé káyé tèmi ọ̀dà jíjí tí mo jí ìfà mi mo ń kí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ẹni ṣe rere táyé ń rò pé ó ń ṣe kà Ọlọ́run ló yé. Ẹni ṣe kà táyé ń rò pé ó ń ṣe eré ṣèbọ́ Ọlọ́run ló mọ̀. Náà fi ń sọ pọ̀ ọ̀run mà ní ó mọ ẹni tí ó là. Orin aláàjì wa bàbá wa Saheed Osupa ni bàbá wa ńlá ni wọ́n ti kọrin yìí àwa ń bẹ nílé kí ó lọ́dún náà lọ́hùn tí mo ti há ọ̀rọ̀ yìí sórí wọ́n ti ń ṣe wáàsí fún wa bọ̀ tipẹ́ ṣáájú kí n tó sọ̀rọ̀ síwájú rárá mo gbọ́ pé àwọn àfáà kan ń dún mọ̀wúrú mọ́ wọn lẹ́yìn ìgbà tí wọ́n kọrin tí wọ́n ń ṣàlàyé pé ìmáa jí pé ifá láràárọ̀ làwọn fi ń rárùn ṣe wọ́n láwọn àfáà kan yarí wọn ń fapá jánú ǹjẹ́ ṣe lè dájú kó aláàjì Saheed Osupa wọn lóògùn jù yín lọ ẹ̀yin náà lè ń ṣoògùn fún wọn olóògùn jọ níyìn ẹni ogun tí ẹ bá pọ̀ jù ẹni orówó ṣoògùn jù nínú yín òun ni ó lágbára jù nínú yín àbẹ́ni ó bá dájú jù so kì í ṣe ẹ̀yin àfa olóògùn tó jẹ́ pé ẹ̀yin náà lè ń fún wọn pé kí wọ́n ó sáré ẹ̀yin náà lè ń ṣagbátẹrù oògùn yìí fún wọn ẹ̀yin kọ́ lẹ́tùn mọ́ tírẹ́tì wọn mọ́ pé kí wọ́n mọ̀ wí tí wọ́n ń wí wọn as far as Ọlọ́run ọba àlekè ọlá is concerned àtẹ̀yìn àtàlájì Saheed Osupa olóògùn jọ ni gbogbo yín ẹ dákun ẹ jẹ́ kí n ṣe wáàsí fún bàbá wa aláàjì Saheed Osupa díẹ̀ ẹni bá yípo òun ò mọ̀gò Osupa irú ẹni bẹ́ẹ̀ a jẹ́ pé inú ìwò olẹ̀ ní gbé tó bá ṣe wípé aláàjì Saheed Osupa bá jẹ́ àfáà tí wọ́n lọ lé kí ó ní mi rò pé èèyàn kankan ó wà nílé ayé tí ó wù mí kí n tẹ́ tírà sí níwájú láyé tó tó wọn ọgbọ́n yìí pọ̀ púpọ̀ àmọ́ bàbá wa Saheed Osupa ẹ ti ń ṣe wáàsí bọ̀ fún wa látìgbà tá a ti ń bẹ ń kékeré ẹjá wa náà ó ṣe wáàsí fún yín lé ní o Ànábì Ibrahim alayhi salam Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú Al-Qur'an ń wá wí fún bàbá rẹ̀ láàrin kan ó ní ya abat bá mi inni qad ja'ani min al-ilmi ma lam ya'tik ohun tí ò dé wá bá ẹ nínú mímọ̀ Ọlọ́run ọba ti ṣe hàn mí fattabi'ni èmi ni ó tẹ̀lé ahadika siratan sawiyya ìyẹn fi ẹ mọ̀nà lọ sójú ọ̀nà Ọlọ́run ọba ní tòótọ́ ohun tí mo fẹ́ ṣe fún bàbá wa aṣáájú wa aláàjì Saheed Osupa lé ní ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé ni wọ́n ṣùgbọ́n gbogbo bá ti wù kéèyàn ó tó láyé yóò tẹríba fún wisdom Ọlọ́run ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ń bí nípa ipe oògùn lẹ́fín rí progress ifá lẹ̀ ń sìn ọ̀nà méjì ní bẹ́ẹ̀ o àkọ́kọ́ ó ní philosophical error ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó ní islamic error ọ̀rọ̀ tó yọ yín kò nínú fold islam tán yányán ni bẹ́rù bá tiẹ̀ ń bá àwọn àfáà kan tí wọn ò lè wí fún yín àfikà wò wí fún yín ẹ já wo philosophical flaw tó wà nínú ọ̀rọ̀ yìí mo mọ̀ pé ó ní làákàyè ní philosophy king philosophy doctor ẹ já wò philosophically ẹ jẹ́ ká wò logically àfáà wa bàbá wa king Dr. Saheed Osupa bẹ́ẹ̀ bá wípé oògùn tẹ́ ń ṣe òun ló jẹ́ kẹ́ ẹ máa ní progress láyé kí ló ṣàwọn baba aláwo yín tí wọn ò tí ì ṣe fóní fújì míì kó dàbí yín bẹ́ẹ̀ bá ronú sí dáadáa ẹ̀rí pé Ọlọ́run ọba ló select yín tó fún yín lógo Ọlọ́run ọba àlékè ọlá ní inna rabbaka yabsutu rizqa liman yasha'u wa yaqdiru Ọlọ́run ọba rẹ̀ ní mọ́ pín àsìkí a pín fẹ́ lòmíì a ní kó gbáàyè kó pọ̀ wa yaqdiru tó bá sì wù a ní kí tẹ lòmíì o mọ́tò nǹkan decision Ọlọ́run ní ogun yóò lágbára kankan lórí ẹ̀ bọ́bá wá ṣe pé ní tòótọ́ ẹ wá gbàgbọ́ wípé ogun tẹ́ ṣe ifá tẹ́ẹ̀kì lẹ́fi débi tẹ́ délé ní bọ̀dá wa aṣáájú wa bàbá wa Saheed Osupa ẹja bí yín léèrè o ǹjẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n dé lẹ́yìn yín nísìn àwọn Davido àwọn Wizkid àwọn Ọlámídé ǹjẹ́ àwọn eléyìí ǹjẹ́ wọ́n rí baba aláwo tó gbóná ju tiyín lọ ni àbógun tẹ́ ń ṣe látọ̀dún ìyàbẹ́ rìlẹ́ǹtì inú ẹ̀ nífà òfin gbèyìn mọ́ lókìkí yín òfin tó tàwọn eléyìí bẹ́ẹ̀ bá gbé torí pé wọ́n ń sòyìnbó ni wọ́n ní wider audience Ọlámídé ń kọ́ ọmọ tí wọ́n bí lẹ́yìn yín ni lẹ́yìn yín ló dé òkìkí àtowó ẹ̀ azùkí ẹ̀ ojú ti yín lọ ń lẹ́fìmọ̀ yìí pé gbogbo eré ayé tẹ́ ṣàkótó nǹkan kan ń tọ́lọ̀ ń fẹ́ fi yín ṣe ló fi yín ṣe láyé yẹn nínú ètè àṣetáàní lẹ́fí ń ṣògùn yìí tẹ̀ ń tẹ̀síwájú ẹ bá wá ń wípé ń tẹ̀ ń ṣe yìí lẹ́fí ń rí protection lọ́dọ̀ Ọlọ́run níbo l'Àyìnlá Ọmọwúrà wà gbogbo agbára tẹ́ ní bàbá wa Saheed Osupa ǹjẹ́ ti bá Àyìnlá Ọmọwúrà nírìn àjò ǹjẹ́ ti bá àwọn ẹlòmíì tí mi fẹ́ dákọ̀ nínú àwọn aṣáájú yín tí wọ́n jẹ́ alágbára ǹjẹ́ ti bá wọn ẹ̀mí yín tó ṣẹ́kù wíwọ Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni o kì í ṣagbára kì í ṣọgbọ́n kì í ṣe fá
ní la fi ń wí fún yín pé philosophy tẹ́ ń lò yẹn nípa pé bóyá agbára yìí ló gbé yín rìn philosophy yẹn ò fẹsẹ̀ múlẹ̀ gbogbo ẹni bá jó ní làákàyè tó wọ environment yóò máa wá wò àwọn ọmọ cryptocurrency kan tún ti dé nísìn gbogbo ń tẹ́ fogún ọdún kó jọ pátápátá ní aziki kò tó tí wọ́n fi ń ṣe fàájì lọ́jọ́ kan irú fáwo làwọn yẹn pàdé irú agbára wo ni wọ́n rí tẹ̀ rí irú oògùn wo làwọn ọmọ yẹn ní tẹ̀ tí ní Alhaji wa Saheed Osupa ọlọ́run ló láàzìkì ló fi jẹ́ pé gbogbo agbára tẹ́ ẹ ṣá ní ju dédé bẹ́ẹ̀ tí ní òun lọ ẹ dákun ẹ padà sọ́dọ̀ ọlọ́run lénìí mo mọ̀ pé mùsùlùmí ni yín agbọ́yé lẹ́ni torí pé àwọn àfáà tí wọ́n ṣàlàyé ẹ̀ fún yín àwọn náà ni wọ́n ń ṣògùn fún yín nígbà tó yá lẹ́yìn tó padà wá ṣògùn jù wọ́n lọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì mo sọ pé religious flaw ni gbogbo ẹni bá pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tó wà ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ẹlẹ́bọ pọ́nbélé ni o àwọn àfáà lè mọ̀wé fún yín kì í ṣèmi ni mò ń sọ fún yín jẹ́ kí n dá yín padà sínú Al-Qur'an ọlọ́run ọba ń ka àwọn èèyàn tiẹ̀ ibi ó ti gbọ́rọ̀ ni wípé ó ní wa ibadur rahmani allazina yamshuna ala al-ardi hauna fa iza khatabahumul jahiluna qalu salama ó fẹ́ ṣàlàyé àwọn wo lòun mọ̀ sẹ́rú lọ́dọ̀ ẹ̀ nígbà tí wọ́n ń kà wọ́n bọ̀ ó ní wallazina la yad'una ma'a Allahi ilahan akhar nínú àwọn tó jẹ́ pé wọn kì í pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ń ṣàlàyé ẹ̀ fọ́dà wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqq wọn kì í ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ wala yaznuna wọn kì í ṣe oníṣìnà wa man yaf'al dhalika yalqa athama gbogbo ẹni ó bá ṣe nǹkan kan nínú àwọn nǹkan tá a kà yìí á kó sínú àwọn ẹ̀ṣẹ̀ tó lágbára o yudha'afu lahu al-'adhabu yawma al-qiyamati wa yakhludu fihi muhana ó bá dọjọ́ pé ní al-qiyama ìyà dọ́bù ní bẹ fún yóò sì máa gbé bẹ̀ lọ́gbére ni kò ní òpó pé yóò jáde ṣùgbọ́n ó wá ní o illa man taba wa amana wa amila saliha gbogbo ẹni bá wá padà lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàlàyé fún bá ti ń ṣàlàyé fún yín tó ó wá ṣiṣẹ́ dáadáa ó tún bá sọ́lọ́hun ulaika yubaddilu Allahu sayyi'atihim hasanat àwọn èèyàn lọ́lọ́wọ́n bá máa fi dédé dáadáa tí wọ́n bá ṣe lẹ́yìn ìgbà náà ọlọ́run bá máa fi pa aburú wọn rẹ́ gbogbo dáadáa yẹn gbogbo aburú yẹn ọlọ́run ó parẹ́ ṣẹ́rí bí a ti gbọ́rọ̀ yìí nípa àwọn tí wọ́n pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ jẹ́ n fi àyà mi ṣàlàyé ẹ̀ ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ọba kì í ṣàforíjìn kéyìn ó ṣẹbọ pẹ̀lú ẹ̀ ó ṣàlàyé láàrin kò fi nǹkan kankan wa yaghfiru ma duna zalika liman yasha àmọ́ tó yàtọ̀ ṣẹbọ ohun tó kéré ṣẹbọ torí pẹ̀ṣẹ̀ tó tóbi jù nínú ẹ̀sìn wa nìyẹn ká pe nǹkan míì káíwò òpó ní provide yaziki ohun tí ò dá wa níjọ́ tá ń bọ̀ wá sáyé ohun tí ò mọ bọ́lọ́run ọba ti dá wa tó kọ kádàrá wa ká máa wá wò òpó ní supply wa ní àsìkí tá a fi ń jẹ tá a fi ń mu ẹ bá wà àwọn olówó ayé àwọn Elon Musk àwọn Bill Gates tí wọ́n ní access àwọn nǹkan yìí àwọn ọmọ wa rẹ̀ ní pé bó làwọn èèyàn dúdú ti rí báyìí ọlọ́run wípé ẹ má ṣẹbọ ọlọ́run ọba ní fún ẹ̀dá nígbà ọlọ́run àìpọ̀ wọn kì í ṣàforíjìn ẹbọ yìí nípadà wá ń fún àǹbò míì pé kólíà ibadiya allazina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah èyí tẹ́ bá sì kọjá àyè tẹ́ ẹṣẹ́ bọ́ tẹ́ sì tún admit ẹbí tí yín bá bàbá wa Òṣùpá ọlọ́run bá ní ká wí fún yín pé kẹ́ má ka ọkàn kúrò nínú orí ọlọ́run pọ́lọ́run lè foríjìn yín o inna Allaha yaghfiru dhunuba jami'a ó dálẹ̀ fún atẹ́yẹn níbi gbogbo ẹ̀ṣẹ̀ ní máa foríjìn bó bá wá ṣe wípé ẹ bá fẹ́ máa wá kí ifá lọ gẹ́gẹ́ bí orogún fọ́lọ́run ọba kẹ́ máa sọ la ilaha illallah lápá kejì níta kẹ́ máa ṣẹbọ lábẹ́lẹ̀ àti gbogbo àwọn àfá àtẹ̀rí tẹ́ ẹjọ́ ń ṣe mí ò fi bò bọ́lọ́run ọba ti wí ni mò ń wí fún yín àtẹ̀yìn àtàfá àtẹ̀rí tẹ́ ẹjọ́ ń kí ifá yìí wọn sí lójú ọ̀nà Islam o bàbá wa Saheed Òṣùpá ẹ má bàbá yẹn lọ sọ́dọ̀ Ọlọ́run àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ máa wá kí ifá lọ ẹ rántí nǹkan kan o ẹ jókòó ti ifá yẹn ò kẹ́ ẹ máa sìn kí ló dé láti bàtà ti wà nílé kí wọ́n ti kọ́ wà wípé man kanat ni'matuhu wasiba kanat ta'atuhu wajiba gbogbo ẹni tí ìdẹ̀ra rẹ̀ bá ń sàn dọ́dọ̀ wa ní gbogbo ìgbà irú ẹni bẹ́ẹ̀ ló yẹ ká tẹ̀lé àbòsí ni ó máa jẹ́ fún ifá tẹ̀ ń kí àtògùn tẹ́ gbára lé kẹ́ ẹ máa kírun wákàtí márààrún kẹ́ ẹ máa pé Allahu ní ọlọ́run ọba yín kẹ́ ẹ máa wá fi ifá tó jẹ́ pé òun ní ń dáàbò bò yín lẹ̀ ìbéèrè tá a mọ̀ bí ni pé tó bá ṣe pé ifá ní ń ṣàánú yín kí láǹfààní Allah nínú ìgbésí ayé yín tó bá ṣe pé ifá ní ń fún yín ní àzìkí kí láǹfààní ìtẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ìgbésí ayé yín ẹ jẹ́ kí n wá sáré lọ síbi accusation kan tẹ́ ẹ méèkì pé àwọn kan fi Kùránì bojú wọ́n ń ṣe ògùn lábẹ́lẹ̀ mí mọ̀ nípa àwọn ẹlẹ́sìn kejì tẹ́ ẹ dákọ ṣùgbọ́n mi láwọn èèyàn lábẹ́ àti olówó àtolókìkí àti àwọn tí wọ́n ní òkìkí àtowó jù yín lọ àtàwọn ọ̀lẹ́bí tèmi náà báyìí tó jẹ́ pé a ní nǹkan kan míì tá a fi ń kun tó kọjá kẹ́límà la ilaha illallah ìgbàgbọ́ wa ni wípé àmọ́ yujibul mutarra iza da'ahu wa yakshifu suha kò sí èèyàn kankan tó lè dáni lóhùn bá a bá wà nínú fún pinpin kò sì sí ẹnì kankan tó lè ka burúkú lẹ́yìn Ọlọ́run Alhaji wa Saheed Òṣùpá bí ọ̀rọ̀ ìbá ṣe yín láǹfààní ẹ wí tẹ̀lé mi ẹ sọ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ẹ sì má padà sínú ẹbọ mọ́ láíláí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.